أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا أأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا رب على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى Ayébálẹ́ni ó tí ó bá rẹ́ni, wọ́n lè sọ pé oògùn lórí tọ́dájú, iṣẹ́ Ọlọ́run máa ló sọ̀rọ̀ dẹ́ni. Alẹ́ máa lójú ọ̀tá wa, alẹ́ bá lójú ọ̀tá wa. Iṣẹ́ Ọlọ́run tó fi ṣọ́kàbá tí Káàbà kò fi ṣe gbígbé. Àbọ̀ Ọlọ́run tó fi bo Kùránù tí Kùránù kò fi ṣe dáná. Dákun fi bò wá látòkè délẹ̀. Àtàwọn àtọjọ́ ń fẹ́ra wa. Ọ̀gẹ̀dẹ̀ tó máa ti dáná jíjẹ, ìbẹ́pẹ tó máa ti dáná jíjẹ, ẹni ńlá ìyẹ̀pẹ̀ wá, bí ẹ̀pẹ̀rẹ̀ lójó tó ń rọ̀ lókè, bí ẹ̀pẹ̀rẹ̀ tó ń rọ̀ wálẹ̀. Koni wale tawafa, koni wale tawafa. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. Adúgbò sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run wa tí ó ṣe wá ní Mùsùlùmí, ó náà lọ́wọ́ tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run, ọlọ́ Ọlọ́run, kó máa bá Ànábì àti àwọn aráàlú rẹ̀, àtàwọn sàhábà rẹ̀, àti gbogbo àwa Mùsùlùmí tí Ànábì fi sílẹ̀ títí tí ó fi di ọjọ́ tó yẹ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim, àfẹnutọ́ bá pàdé Ọlọ́run bá lè jọlá pẹ̀lú ọkàn tọ́lá kù níbi ẹbọ ṣíṣe àti ìwà nífà. À ń fi àwọn Ọlọ́run fi bẹ̀rẹ̀ hàn gbogbo àwọn àfáwà tí wọ́n kọ́ wa ọbẹ̀ láti ìjọba wa pẹ̀lú márùn-ún yàrá Nàìjíríà. Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní foríjì wọn. Gbogbo bàbá tí wọ́n tanná mímọ̀ ṣé wàá dàmú ṣé ò Kamaluddin Al-Ilori Al-Alabi, Ọlọ́run bá ní kọ́lá bá ní kẹ́ wọn. Gbogbo bàbá Ọlọ́run bá ní kẹ́ wọn. Àfáwà tí wọ́n sin tí àti à ń lò tíra Bulugul Maram, àfáwà Ibn Hajar, Ọlọ́run bá ní kẹ́ wọn. Hálùkọ́ yìí tí ọkàn nínú oṣù Ṣàbán èyí tí a wáyé tí ó jẹ́ pé pẹ̀lú ọ̀dá tó náà wọ ìjọ mẹ́jọ àti wà nínú Ramadan, tá a sì fi alíkọ̀ wa tí a fi rọ̀ tí ó fi di ẹ̀yìn Ramadan insha Allah ta'ala. Ibi
nawaqidil wudu báàbù nawaqidil wudu òní adé pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ àti ìsàlàyé fún wa pé inshallah oṣù wa níjọ́ Sunday èyàn mú déètì àwẹ̀ lẹ̀ nígbàtí mufti tí bàbá mùdírù Markaz tí wọ́n sẹ̀yìn mufti Kòròdú ìṣe mufti lẹ yóò bá wọn so mufti tó tí bàbá mùdírù Markaz yàn torí ká ìjọba yàn mufti lẹ yóò bá àwọn lẹ́gbẹ̀ẹ́ òfin mọ́mọ́ análufa ní wọ́n yàn ìṣe Markaz wọn ti lọ kéde rẹ̀ so ìgbà tí mufti jáde lákọ̀ọ́kọ́ lórí ọ̀rọ̀ oṣù tí wọ́n sọ ń pa ìmọ̀ astronomy ilmu lè fara tí ó jọ wọ́n lójú gan so mo mọ̀ pé fídíò tí mo ṣe lọ́dọ̀ àbí tí wọ́n wà parọ́ lórí so ọ̀rọ̀ fákìlì rúlà a sì tù fún wa so mo wá rí tí a ń jáde lánàá mo ò sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá so wọ́n ti gbà túmọ̀ fákìlì rúlà torí pé dọ̀yìn kù dídà so àwọn náà sì bẹ̀ jẹ́ mufti Kòròdú tí ó wà dọ̀yìn kù dídà so wọ́n ṣe mufti ilẹ̀ Yorùbá ẹ̀kejì ni pé ìdí tí wọ́n fi jẹ́ mufti ilẹ̀ Yorùbá nínú ọ̀rọ̀ tí a ń sọ gángan wọ́n ń ka dòstúrù rọ́ọ̀bù tọ́tìlẹ̀ àìmọ́tì wal ulama wọ́n ń ka dòstúrù wọn jáde constitution wọn tí ó gbọ́n bá yẹn kọ tí Adam jẹ́ secretary general tí wọ́n kọ́ lẹ̀ so inú dòstúrù tí a ń kà ní pé wọ́n ní gbogbo nǹkan tí wọ́n wà máa ń ṣe rárá pítà o so àwọn náà wọ́n sọ wọn mọ̀ pọ̀rọ̀ táwọn sọ ti di àwọn bá gbogbo nǹkan tí wọ́n wà máa ṣe rárá pítà tó bá ti jẹ́ nǹkan official so maktabu rọ̀ yìí sí head office yìí tó wà Ìbàdàn olóòtú gbọ́dọ̀ máa jáde nígbà wọn fẹ́ sàmọ́símẹ́ǹtì mufti ìṣe head office ló ti jáde àwọn náà wọn kà dọ̀tí tó jáde ìdí tá a máa fi mufti Kòròdú ní àná wọ́n yẹ ṣe mufti ilẹ̀ Yorùbá so ẹni tó sì kéde wọn ò sí nínú expo Ọ̀ràbítà bí bàbá wa ṣe Ádámù ṣe ní ààyè nínú Ọ̀ràbítà bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àbá kùlẹ̀kùlẹ̀ náà ní ààyè tó gbogbo àwọn àbá kí wọ́n wá ààyè yẹn fún wọn tí mo lè wá ti ń jókòó ẹ̀ gbogbo àwọn ìpìlẹ̀ wọn ilé bá sùn ní so ilé bàbá wa Sádíkù Pópó ni ilé bàbá wa Lókè Àrẹ ni ilé bàbá Máàdù ni gbogbo wọn náà gbọ́dọ̀ wà ní lẹ́wù kan náà tí kálukú náà wà gbogbo àwọn àbá kùlẹ̀ náà tó wọn àbá náà láti láyé wọn torí pé Ọ̀ràbítà ìṣe ìrásà kìí sogún ẹgbẹ́ ni so ẹnìkan ni mú àfikàwù wà táwọn ló sì gbà lọ́wọ́ rẹ̀ so àwọn tí a jọ gbá náà wọ́n jọ dálẹ̀ so ìdí tí mufti Ìkòròdú tí ń bí ṣe mufti ilẹ̀ Yorùbá nù ṣùgbọ́n mo mọ̀ pé kí òun fákìlì rúlà òun ti yé wọn so ó ti yé mufti ẹ̀yà rẹ̀ kò ẹ̀kú oríire o oríire mufti tuntun náà eléyìí ọmọ jẹ́ ti mufti káwọ̀ fi ọ̀rọ̀ mufti lẹ̀ so tábà sọ̀rọ̀ nípa bàbá Olúwo pé ọ̀nà tí a gbà yẹn mufti pé kìí ṣe ọ̀nà tí ó dáa ọ̀nà tí wọ́n àwọn yẹn mufti Kòròdú tí ní ọ̀wà dáa ṣé gbogbo àwọn àbá ní ẹjọ́ èmi gan ni mufti lọ́wọ́ tí mo wà ní èmi gan lè dìkẹ́ ara mi àti mufti báyìí so náà nínú àwọn nawaqidul wudu a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ istihadọ̀ ẹ̀jẹ̀ àwọ̀dà adẹ̀sọ gbogbo àwọn obìnrin tó mú lójú ayé Ànábì sallallahu alaihi wasallam kẹ́rù wọn tó bá ti dọ́ta súnà ká ní fún ilé so gbogbo tó bá ti jẹ́ ọ̀tá súnà ìsọkúsọ rẹ̀ ọ̀pọ̀ bí ẹ̀ bá sì kìnnà sí súnà tó bẹ́ẹ̀ ni yóò sì ya olódo tó kò sí tí a mú wá nínú ẹ̀sìn tánàbí ò ti ṣàlàyé rẹ̀ lẹ̀ fún wa bí ọ̀bá ti á gbọ́dọ̀ tánàbí lẹ́nu wàhálà ni Ànábì ti sọ̀rọ̀ pa ìṣẹ̀hálọ̀ àti sọ ní ìjẹjọ́ kọ́nà pé àdéhùn ọ̀kan ní àdéhùn ìyá wa Aisha sí náà ni an Ali ibn Abi Talib radiyallahu anhu
kuntu rajulan madhaan. Ali ibn Abi Talib àti sọ̀rọ̀ rẹ̀ lọ fún wa. Ó ní kuntu rajulan madhaan. Mo jẹ́ ọkùnrin kan tí màdíjù máa ń jáde lára rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Èèyàn ní àpò ajá téèyàn máa bá ronú obìnrin tí ọ̀pọ̀pọ̀ wá kí àtọ̀ gidi ó tó jáde. Ọwá ní fa amartu Miqdad, mo wá pa Miqdad láṣẹ ibi kọlọ bá ń fi ànàbí léèrè títí bá wọn nítorí ipò tí ọmọ ànàbí wà sí mi, that is àpọ́nlé nù. Ọkọ ọmọ ànàbí ni mí, àná rẹ̀ ni mo ṣe. Nǹkan yìí máa ń lọ pẹ̀lú pẹ́sẹ̀ jàù ẹwu ẹ̀kọ́ táwọn sọ̀hábà ní sí àná. Kì í sọ̀rọ̀ pé àáfàá sọmọdé ó nìkan bẹ́ẹ̀ mo ti dáná ànàbí kí nǹkan ló máa béèrè bá wọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ lọ́kọ láya. Ìwọ ló bá ń béèrè tó bá ti bá ń béèrè ẹtí ànàbí bá ti sọ àlìmọ̀hí ntọ́jà tó ní pé kí n ti gbàgbọ́ yẹ́sì yẹn kì í ṣe rẹ́pẹ́rẹ́ kí mi ni màá béèrè. So Miqdad wá bí ànàbí sọ̀rọ̀ rẹ̀ sọ́ta náà ànàbí wá sọ yìí pé fi àlùwùdù tí màá fi yìí bá ti jáde lára èèyàn náàkìdọ́n min nawaqid al-wudu, náàkìdọ́n min nawaqid al-wudu. Kẹ́kẹ́ kan ní tí máa ń ba àlùwàlá jẹ́. Àdìsọ́tẹ̀lẹ̀ àdìsí Aisha radiyallahu anha, ìyàwó Aisha ìyàwó Ànábì tó lórí ìfọ̀nsẹ̀ ọlọ́run tọ́ra wòye ṣe sí àbí mufti Kòròdú. Mufti Kòròdú ní oníṣíà tẹ̀lé pé àwọn tó kórìíra àwọn sàbí lọ́wọ́ bí ọba jẹ tó wá jẹ mufti tó wọ́n tó wá lọ wá Ìlọrin òsínú lẹ Yorùbá náà wọ́n tó wá ní àti àwọn biography mufti ẹ̀gàdàrí ní ẹ̀jẹ̀ mufti ẹ̀sọ̀tà rẹ̀ mọ́ níbo ló ti kẹ́kọ̀ọ́ ọmọ bíbí ìlú gbòdì ọmọ lọ́dún tó wá jẹ mufti dá lórílẹ̀ Yorùbá tí Ìlọrin yìí tilẹ̀ Yorùbá Ìlọrin òsínú rábítà ọlọ́run máa ń jẹ. Ìyàwó Aisha kọ́lọ̀ bá ní yọnu sí wọn. Anna nabiyya sallallahu alaihi wasallam qabbala ba'da nisa'ihi. Nígbà mú tó tiẹ̀ tún sọ, mú tó tó máa yà kúrò ní ìka. Mú tí ní fas'al ahla dhikri in kuntum la ta'lamun. Fásitì àbúlé sí bẹ́ẹ̀ so kì í ṣe pé mistake. Kì í ṣe mistake. So kéwọ́ ọ̀dà sí mufti lẹ́nu dáadáa bíi òyìnbó tí máa sábà ṣẹlẹ̀ nù. Ó ní ànábì sallallahu alaihi wasallam qabbala ba'da nisa'ihi. Ànábì kìí ṣe apá kan nínú àwọn ìyàwó rẹ̀ thumma kharaja ila as-salah. Ànábì wá jáde lọ kí ìran walam yatawadda. Ṣùgbọ́n ànábì ò sì kí ni o ọ̀sánlúwọ̀dá. أخرجه أحمد الإمام أحمد. Imam Ahmad ní ọgbà wa. Imam Ahmad àwọn ní ẹgbà wa. Wọ́n wá ní wàdùn akọ̀wú al-Bukhari alayhi rahmatullah. Ìgbà tí Imam Bukhari àwọn ní àdéhìsì yóò dọ̀ yìí fún ní lọ́dọ̀ tí Imam Bukhari alayhi rahmatullah. Nínú àwọn ọ̀tá àwọn Ṣíà àbí nínú àwọn ọ̀tá àwọn Ṣíà ní Imam Bukhari jẹ́. Èyí ó tó wá tó wọ́n jẹ mọ́fílẹ̀ yóò bàṣẹ́. Ṣíà ó àwọn ajẹ mọ́fílẹ̀ lórí. Ọlọ́run kì í jẹ́ tí lọ rí ìsílẹ̀ yóò bá. Àwọn ọlọ́run tó wá jẹ mọ́fílẹ̀ yóò bá. Èyí náà lẹ́yìn tó pé lọ rí ìsílẹ̀ yóò bá. So mufti Kòròdú ni wọ́n. So ẹ̀yà ara Kòròdú ẹ̀ kó rírì o. So ọlọ́ọ̀bà lè pẹ̀lú ẹ̀bà ní fún mufti lọ́wọ́. Kódà nínú tí ó tún dùn wá náà ni pé
ìmáàmù ìlú Èkó kọ́nà bàbá Mudiru Markaz Abizullah wọ́n sọ̀rọ̀ kan ní mítìn tí a ṣe lọ́nà wọ́n ní ẹnìkan wá bá wọn nígbà wọn bí sọ̀rọ̀ àwọn Ittihadul Wa'izin wọ́n lẹ́nìkan wá bá wọn gbà kan kó fẹ́ jẹ mọ́fí àwa ní gbọ́dọ̀ kó fẹ́ jẹ òbí kan rábítà kí má dàgbà pé bá mọ́fí wọ́n náà wá sọ fún ẹni yẹn pé ṣé ìmáàmù tiẹ̀ wà ní rábítà yìí ṣé ìmáàmù rẹ bá rábítà sí ọmọ Ìlọrin ní ọ wọ́n náà wọ́n sọ fẹ́ ni yẹn mo wà ní mítìn tí a ti sọ nígbà wọn sọ fẹ́ ni yẹn pé ọmọ Ìlọrin ní ọ tí ìmáàmù rẹ ti rábítà yìí àwọn àbílẹ̀ yẹn pé àwọn kan ní ẹni jẹ́ ọ̀sẹ̀ àti ìmọ̀lú àwọn kan ní ọmọ Ọ̀yọ́ ni wọ́n lọ gbé ọmọ ní ọ̀fà ní ẹ̀yà rọ̀yọ̀ ẹgbẹ́ ní bọ́ọ̀tà abẹ́mọ̀ ní wọn tí wọ́n lọ gbé ọmọ fà náà kò sí agbélé so ní tí wọ́n fẹ́ lò ní pé ìmáàmù Èkó gan ń ò sínú rábítà ìmáàmù ìlú kọ̀ọ̀kan ìmáàmù stéètì kọ̀ọ̀kan àwọn ni wọ́n máa ń jẹ́ chief executive nínú rábítà fún state yẹn tí a bá fẹ́ yan ìmáàmù ìlú yẹn yóò nominate kódà tí a bá fẹ́ yan ìwà Mudiru Markaz ìmáàmù Èkó rẹ̀ kó wọn wá ìmáàmù Èkó rẹ̀ ọ̀gbẹ́ ní Èkó ẹni tá a fà kalẹ̀ rí ìmáàmù Èkó kò sínú rábítà kì í ṣe pé sẹ́rí rábítà àwọn ìmáàmù tó ọjọ́ yìí nínú ìmáàmù àfúrí ọjọ́ yìí bóyá torí irú àmúlétì lẹ́yìn náà ìmáàmù Èkó ọ̀nà orí wọn straight wọ́n ti announcement wọn kárí ìmáàmù Èkó ti announcement pé ẹ bá ti róṣù ìjọ Sunday ààrùn bẹ̀rẹ̀ tí ọ̀la ti sóṣù tí ìmáàmù bíi mufti Kòròdú ìmáàmù ọ̀gẹ́gẹ́ wọn ọ̀tẹ̀lẹ̀ déètì rábítà ìmáàmù àkúrẹ́ ilẹ̀ ẹ̀mí kọ́ra ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà ti wá sí ní lórí alhamdulillah nígbà ìmáàmù tó bá kù ẹ bá ní wá nǹkan lè sí kápólò lọ́rọ̀ déètì a sọ pé apéyí tó lè máa já tẹ̀lé ọ̀rọ̀ astronomy táwa mú kẹ́kẹ́ká bí ẹni pé wà yìí ni kí wọ́n pè ní ti kò dé ọ̀rọ̀ ìjọba yìí kò tí kọ́ wa lọ máa ká sọ́ńdà tí báwọn náà wọ́n pè ní ti fún ọ pé ìyàwó rẹ̀ ó bí máa jọba ó sì máa ń súnmọ́ máa ń jọ́nà kọ́ má lòdì kíyàwó bí ma. tó wọ́n ní February 13 olùyàwó rẹ̀ ó bí ma scan gbé wa ọ̀rẹ́ rán súnálẹ̀ kálukú òjò ìgbà nítorí ẹ̀kẹ́ ẹ máa sọ ni pé aṣọ́nà ní orí níbi ìfọlákì sọ máa kó sóde jáde ìjọba yìí o nítorí sọ́nà àmì ìjáwó tó bá jáde abẹ́rẹ́ àwọn tó bá ti jáde abẹ́rẹ́ àwẹ̀ ọba tá ẹ ti jáwó nìyẹn ẹ ti lọ aṣọ́nà ní ẹ̀sìn àdìsí ẹ̀yọ̀ wọn abẹ́jọ́ ta súnà náà bí o ṣe bá bínú. Súnà náà bí o ṣe bá dìtẹ̀. Tẹ̀bárẹ́mì tó ń bínú súnà ó ti rẹ̀ wọ́n kẹ́ fún aláàbò. Súnà tẹ́tẹ́ bínú ńlọrọ̀ wà láti ńlọrọ̀. Saudi wọ́n ń lo asọ́nọ́mì tẹ́lá kan. Saudi ń lò ní asọ́nọ́mì yẹn Saudi ń lò. Wọ́n sọ pé àwọn oní Fálákì sọ wípé wọn ò lè rí oṣù níjọba yìí ẹ wà kúrísà òní wọn tó wá kó iṣẹ́ bọ́ta wọn sọ fún wọn ò lè rí wọn tó wá kó iṣẹ́ bọ́ta wà láyá mọ́nù mọ́kírọ̀ lọ ilẹ̀ nìkan ó múlẹ̀ kọ́ sí wọn ẹnì kó o ní fọkànbalẹ̀ sí gbogbo lọ́n ti máa ń ṣe ìyọ́ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ni àbúrò ní igbó ẹ̀dá mú tí kò rú Fálákì sí àjùwà náà wá jọ yín lójú ẹjọ́ padà jẹ́ ibẹ̀ yẹn ni àwọn àfáà ti sọ fún àrí pé àdíjìlẹ̀ ọ́n tọ́ka lórí wípé téèyàn bá fọwọ́ kan obìnrin tó ti rẹ̀ téèyàn bá fọwọ́ kan obìnrin àlùwàlá rẹ̀ ọjà inú àwọn tí wọ́n sì máa ń kà fún wa nínú wa nínú òru òun náà ni lábùsùlù márùn-ún wípé kéèyàn fọwọ́ kan obìnrin tí wọ́n wá ní káwọn ọ̀rọ̀ mẹ́rin wá àwọn tí àtẹ bá rí tẹ́ bá ti ní sábà yí pé ká gbọ́ obìnrin mú ọba lùwọ̀lá jẹ́ àdíìsì yìí inú tí wọ́n mú wá òun náà ní wípé
àyà Al-Qur'an tọ́nà sọ pé yá ayyuhal ladhina amanu mo pè yín olùgbàgbọ́ òdodo idha qumtum ila as-salat واغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. Ọlọ́run ṣẹ̀gbọ́n ẹnìkan ní wọ́n ti asọ́ọ̀tù ìyàwó àwọn ẹni ní 2007 tí a ní December ní ìgbìmọ̀ ẹni tí ìgbìmọ̀ lọ́gọ́sì. So, wàláì mú tí kò rí olódò gẹ̀ gbogbo ẹni máa ń gbára lé ìlú ìfàlàkì. Ẹlẹ́kùn náà sọ yí pé àwọn náà gbàgbọ́ nípa ìlú ìfàlàkì àkọ́pẹ́. Ókè wọ́n ló tó lè jáde. Tí yìí wá ní pé kámọ̀ wo oṣù mọ́. Mú tí òṣù wá bá wàláì bẹ́ẹ̀ máa fi ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́kọ́ yẹn tó. Ó rò mú tí ó jẹ́ ẹ̀fẹ̀ sí lórí dáa sọ ní. Ìjọba láwọn wàláì rọ̀ ní. Ọ̀ọ́kà programu tí mo ti ọ̀ọ́kà wọn náà gidi. Oyin ti wọn. So owó rọ̀. Ọlọ́run ní yáyọ̀ lẹ́dí na àmànù ó pẹ̀lú ìlú. Ní tí mo fẹ́ lò ní pé ọlọ́run wà ní kún tó dúnú báyìí. Tẹ́ ẹ bá jó orí tẹ́lẹ̀bàlá Falcon Haru ẹ̀rọ ọmọra. Wà ní kún tó máa lọ àwọn àlà sáfàrí àwùjá àhàdù mẹ́kọ̀ọ́ nínú àlùkọ́ ètì. Ọlọ́run ní tẹ́ bá wá jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan yín jẹ́ tára rẹ̀ òyà abẹ́wà lórí ìrìn àjò abẹ́nìkọ̀ọ̀kan yín ó ti lọ gbàṣẹ̀ dé. Àwùlà mọ́sùlùmọ́ nìsa níbẹ̀ yẹn àwọn àfọ́tẹ̀sí ìdá sí pé àwùlà mọ́sùlùmọ́ nìsa àwùlà mọ́sùlùmọ́ nìsa tẹ́ ẹ bá gba obìnrin mú pé lámàṣà kéèyàn gbá nǹkan mú. Ìbẹ̀rẹ̀ ajẹ́ pé àyà yìí ń tọ́ka lórí pé téèyàn bá ti gbóbìnrin mú àlùwàlá ti bàjẹ́. Àwọn àǹfààní kan lọ sí pé àdíìsì yìí sọ pé ànábì ó kí sí àwọn ìyàwó rẹ̀. So pé ẹjọ́ là ní ti yàn ọgbà ẹ̀mù náà pé kì í tó ṣe gbígbá mú ní ìyàwó kì í sí wọn kó sì lọ kírun làwọn àǹfààní fi ló dáa náà. Sáyà àdíìsì àti ìgbà ní ìtakùrà wọn. Tínú àwọn ṣí àbí mọ́tì kòrò bíi tí wọ́n bá gbáwé lé mú ní tí wọ́n máa sọ pé táwọn tó fẹ́ mọ́lá àdíìsì ní Kùránì sọ pé ọlá mọ́sítọ́mọ́ ní sáà tẹ́bá gbóbìnrin mú àkọ́kọ́ lámàṣà bẹ̀yẹ òtúmọ̀ ká gbóbìnrin mú. Ìtìláfù mẹ́rọ̀ àfọ́pẹ́ sí tẹ́yẹ̀ bá gbóbìnrin mú ṣé àlùwàlá rẹ̀ já àbálùwàlá rẹ̀ já. Arjáwùlà àkùwá ní pé tẹ́yẹ̀ bá gbóbìnrin mú àlùwàlá ọjà. Ọ̀rọ̀ mẹ́ta làwọn àfáà ní lórí rẹ̀. Àwọn kan ní àlùwàlá ọjà, àwọn kan ní àlùwàlá ẹ̀já, àwọn kan ní bìtẹ̀fsì tó o bá gbà mú ìṣáwà tó o bá ronú àdùn. Ìyẹn ni mọ́ Málíkì lọ. Lọ́jọ́ pé tẹ́ bá wọ àwọn bíi tíra àdáyé kankan so wàá kọ́sọ̀dà láàdàtà àwọn àjáda kíní kankan so ìlójọ́ sí gbogbo àwọn àlàyé tí ó ṣe pé àwọn kan ní pé téèyàn bá gbóbìnrin mú tó bá ronú àdùn mọ́ làlùwàlá rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n tó bá gbá mú tí ò ronú àdùn àlùwàlá rẹ̀ bàjẹ́. Kí wọ́n á ní ìta sọ wípé arúgbáwòlà àkùwà apá kàfà sọ pé tẹ̀síìlù yẹn lọ dáa tí Imam Málíkì ṣe pàtàkì àwọn Màlíkíyà wọ́n gbà pé tẹ̀síìlù yẹn ńlọ́dà pé tó bá gbóbìnrin mú tó ronú àdùn àlùwàlá rẹ̀ jáde bàjẹ́ ṣùgbọ́n tó bá gbá mú tí ò ronú àdùn àlùwàlá rẹ̀ bàjẹ́. Àwọn àwa sọ pé torí tójú wọn máa ṣàlàyé bá ní pé wọ́n wò pé Kùránì àti hadithi fẹ́ takura wọn. Irú àwọn ṣíà ìmáàmù kòrò ní ìsìn àwọn ọkọ̀ wọ́gi lálẹ́ ìsìn rárá tóyìn bá gbóbìnrin mú òrùnú àdùn tí nǹkan kan bá ti jáde lára rẹ̀ àlùwàlá rẹ̀ dá. Kí lẹ́rìí àwùlà mùsùlùmù nìsà tí a fẹ́ máa tún bí Hebrew alihi li umma Abdullah ibn Abbas ra'isul mufassirin wọ́n ní alamsu walimasu àti lámùsù ni ó àti mọ́sù ni ó wàlìmùbáṣárọ̀
àti kéèyàn sọ pé gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo lò Kùránì máa ń lò Abdullahi ibn Abbas ní máànà rẹ̀ ní àlìjìmá yukanni bí Allah subhanahu wa ta'ala ọlọ́run kan máa fi ń pẹ́ jì máa ń wù sọ ní sexual intercourse gẹ́gẹ́ kéèyàn ò súnmọ́ obìnrin ọlọ́run wa máa ń dà á pé kèé là á mọ́lẹ̀ lórúkọ tí nǹkan yẹn ń jẹ́ ó lè níbi pé tẹ́ ẹ bá fọ́ kó obìnrin tẹ́ ẹ bá fara ro obìnrin pé gbogbo orú àwọn àdàpè báwọn àdàpè yẹn sexual intercourse ló mean ìtumọ̀ rẹ̀ nù ẹni tó jẹ́ ọ̀gá àwọn onítafsir Abdullahi ibn Abbas radiyallahu anhu kọ́nà balẹ̀ kọ́lá kí ọba ní ìyọnu sí pé ìtumọ̀ rẹ̀ nù làwọn alábùsọ̀ máa pé ẹ̀ẹ̀rí nǹkan láyé gbogbo ń tọ́ ọba máa ń dà pé tó ń bá wa máa ń fẹnu pè é tí kà ń là á mọ́lẹ̀ yálà lórí social media ni ó àti tí bá fi sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ àlùfáàsá o inú wọn máa ń bu inú nǹkan tí máa ń fọ́ọ̀yàn lórí tí máa ń jẹ́ kórí èèyàn òkú téèyàn fi nílà káì omi kọ́ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn àlùfáàsá bá jáde lẹ́nu kì í jẹ́ kéèyàn ọ̀gbọ́n nínú nǹkan tí ò yá àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò sí ọmọ tó mọ́ ìkànnì rẹ̀ ní pé wọn ò ní ẹ̀kọ́ orúkọ táwọn bàbá àtàyàn ní tí a máa ń tún kí ó fún wa ó ní bí wọ́n sì máa dà àwọn nǹkan kan pè nínú fíkìm tó wọ́n rà máa dà pé ṣùgbọ́n àpò ní àti kàkékè nì yọkàn làmọ́lẹ̀ bẹ́ẹ̀ inú yẹn wá kú sí torí pé ọba tó dá wa ó lágbára àti lè làmọ́lẹ̀ ó lágbára àti lè sọ nǹkan gbogbo tó lọ bá wa pọ́nlé ẹni tó bá yẹpẹrẹ rẹ̀ ó ti kọ lẹ́tà sí inú so ìdí tí àwọn àfáà fi tí wọ́n fi sọ bẹ́ẹ̀ lọ kódà nínú ẹ̀rí táwọn àfáà mú wa wọ́n ní àyà gẹ́gẹ́ ń tú àṣírí wípé áúlà mọ́sítọ́mọ̀ nìsà ìtumọ̀ rẹ̀ kọ́ ní jìmá ìtumọ̀ rẹ̀ kọ́ ní kágbómìnmú ìtumọ̀ rẹ̀ ní jìmá wọ́n ní kí ló dé à ń pín kí nìkan ní mùnásábà àti pé kí nǹkan wọ̀ mùtánà síkọ̀ wọ́n ní kò ní sí tànásùkù máa ń bẹ́ bí ọ̀rọ̀ náà tí wọ́n gbé bí wọ́dà náà kò sì ti wá ojú àtòdì tàbí eléyìí jọra wọn bí kò sọ pé ẹ̀kọ́ lẹ́tì like times pé kí làwọn times tó jọra wọn Kùránì ní dáadáa kí ẹ̀ máa wọn bàlágà dáadáa tó bá mú àyà ọwọ́ mọ̀ pé tànásùkù wà ń bẹ̀ wọ́n ní ẹja padà sínú àyà ọlọ́ni yá ayyuhal ladhina amanu idha qumtum ila salat tẹ́ bá ti fẹ́ kírun fagsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq wamsahu bi ru'usikum ọlọ́run wá ní wa in kuntum junuban ọlọ́run wá ní tẹ́ ẹ bá jẹ́ ẹni tó ní jẹ́nàbàlá fàtọ̀m àrù ẹni pé níbi ìbẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ pa al-hadathul asghar ẹ̀gbin kékeré onísọ̀pẹ́ tí a fẹ́ kírun ẹ̀fọ́jú yín ẹ̀fọwọ́ yín ẹ̀sẹ̀sẹ̀ yín torí pé al-hadathul akbar al-asghar òun ni àlùwàlágbé ẹ̀gbin kékeré ẹ̀sàlùwàlákẹ́ ẹ̀gbin mímọ́ kékeré ẹ̀gbin pín sí méjì a ní kékeré a ní ńlá ẹ̀gbin kékeré ló ṣẹlẹ̀ sí ẹ̀sàlùwàlá ẹ̀kú bẹ́ẹ̀ ọlọ́run wá fẹ́ dókítà náà súpọ̀ ọwọ́ àbẹ́ ọwọ́ á ní wa in kuntum junuban ṣùgbọ́n tó ayẹ fẹ́ gbé ńlá ló bá ṣẹlẹ̀ sí yín fàtọ̀m àrù ìwẹ̀ jẹ́nẹ́bà lẹ́wẹ̀ ẹ̀rí pé ó sọ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀gbin kékeré ó sọ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀gbin ní ńlá ọlọ́run á tẹ̀síwájú ọlọ́run á ní wa in kuntum marda أو على سفر أو جاء أحد منكم من الغائط ọlọ́run á ní bóyá ọwọ́ rẹ̀ yín o ẹnìkan ní ó wà nínú àjò yìí o àbẹ́nìkan dé láti tó ti lọ tọ́lẹ́tì gbogbo tó sọ yẹn ìdájọ́ ẹ̀gbin kékeré náà ni kí lẹ́yìn wá dára rẹ̀ ẹ̀gbin kékeré ni ẹ wà nínú àjò ẹ̀fẹ́ sí táyà máa ò sì ní mọ́ ni táyà máa mú ọ̀rọ̀ táyà máa mú lọ́fẹ́ sọ ó sọ̀rọ̀ àlùwalẹ̀ ilé ìpẹ́ ó sọ̀rọ̀ olólóró ni
àlùwàlá olómi ó gbé nǹkan méjì, ó lè gbé ẹ̀gbin kékeré. Ok, àlùwàlá olómi lè gbé nǹkan ẹyọkan, ó lè gbé ẹ̀gbin kékeré. Ìwẹ̀ jẹ́nẹ́bà omi náà ni sì sálùwàlá bẹ́ẹ̀ òun ó gbẹ́gbin ńlá. Ṣùgbọ́n táyà mọ́mù ó lè gbé méjèèjì kó wá sọ̀rọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ táyà mọ́mù tí ó gbé méjèèjì kó mọ̀ wá mú kẹ̀kẹ́ tó jẹ́ ẹ̀gbin ńlá wá. Kò ní sí tànà sípò nínú ayà yẹn, kò ní sí correlation bẹ́ẹ̀. Ọ sọ̀rọ̀ pé ẹ wà nínú àjò ẹgbẹ́ sálùwàlá ẹ̀rú mi, ẹ wà ní ara yín ọ̀rà ẹgbẹ́ sálùwàlá ẹ̀rú mi, ẹ tọ́lẹ́ẹ̀tì ẹgbẹ́ sálùwàlá ẹ̀rú mi. Tó jẹ́ pé ọ̀rọ̀ táyà mọ́mù tó fẹ́ sọ àtẹ̀gbin kékeré àtẹ̀gbin ńlá ni ló gbé, tí ọ̀bà dákọ áúlá mọ́súmọ̀ nìsà tí ọ̀dákọ ẹ̀gbin ńlá mọ̀. Ẹ máa wò pé táyà máa mọ̀ gbé ẹ̀gbin ńlá, ajẹ́ pé àwọn ẹ̀gbin kékeré táyà máa mọ̀ gbé, ajẹ́ pé lámọ́súmọ̀ nìsà ọ̀rọ̀ ẹ̀gbin ńlá ní nkẹ́ ìtumọ̀ náà ní pé tẹ́ bá súnmọ́ ìyàwó yín, torí pé táyà máa mọ̀ ó ṣiṣẹ́ fún jẹ́nẹ́bà. Kí wá dá fi tún jẹ́nẹ́bà tí ọ̀bà sí pé lámọ́súmọ̀ nìsà ìtumọ̀ rẹ̀ jì máa wù ní ọ̀yẹ̀. Ara àdìtà àti ṣètàlẹ̀kìrù nìyẹn pé áwùlà mọ́sùlùmù nìsà náà àdìsí tọ́tẹ̀lẹ̀. وعن أبي هريرة رضي الله عنه عن النبي إذا وجد أحدكم في بطنه صوتا إذا وجد أحدكم في بطنه شيئا تلقوا كان يبالي كننو so tẹ́lẹ̀ kọ̀ọ̀kan lóyún tó bá rí kẹ̀kẹ́ nínú rẹ̀ tí ń ti gbùrùgbùrùgbùrùgbùrù fàáṣkàlà lè ọwọ́ dárùmọ́ lọ́wọ́ ibi àkọ́rajà mí ní òṣè àmúlà tí nǹkan jáde ní àbí nǹkan ọ̀jáde ọkásáré pé inú gbùrùgbùrùgbùrù ànábì ní fàláyà khrujanna minal masjid wọ́n jáde kó òun mọ́sálásí hatta yasma sautan tó fi gbọ́ tí ohun kan ó dùn ìtura ẹgbẹ́ tí sójáde àwọn òye jìrà rí hàn tàbí tó fi gbóòrùn so èyí ló lórí ṣápù bínú ṣe ló kùn tó kò tí ì dìtàmì pé àlùwàlà já ṣùgbọ́n tí ó jàlúwàlà ó náà ní khuruju rẹ̀ imma an tasma sautan aw tajra rihan ìmọ̀ kọ́ gbọ́ ohùn tàbí kí èèyàn gbóòrùn. Àdìsí méjì tí màá ń kásẹ̀ rẹ̀ lẹ̀ ó náà ní àdìsí tọ́lú ibn Ali ó ní qala rajulun masastu dhakari Talq ibn Ali ó ní ọkùnrin kan sọ yí pé òun gbá sàkárì ìmọ̀ nǹkan ọkàn rẹ̀ àwòkọ́ọ́lá ar-rajulu yamassu dhakarahu fi salat àbútẹ̀wà abánàbí lérè ìgbẹ́ ẹ̀dá ànàbí tí ọmọ ọkùnrin kan bá tẹ́nìkan bá gbá nǹkan sàkárì rẹ̀ tó bá pamọ́ gbàmú tẹ́nìkan bá gbá nǹkan ọkùnrin rẹ̀ tó bá gbàmú àlẹ́ yìí òdò sí àlùwàlá rẹ̀ ti já fàkọ́ọ́lá nàbí ànàbí wa ní láà ìnáma òwúrọ̀ bíi àtún mẹ́yìn páàtì kanú ara rẹ̀ òun lọ́jọ́ nígbà tó gbọ́wọ́ rẹ̀ mú náà ní nígbà tó gbẹ́sẹ̀ rẹ̀ mú ní hadithi kan akhrajahu al-khamsa wa sahhahahu Ibn Hibban afọwà Ibn al-Madini ìkanú àgbàfà láti sí wọ́n ní wa huwa asahhu min hadithi Bisra wọ́n ní àdíìsì lálàáfíà ju àdíìsì Busra lọ ṣe wọ́n láti sọ tẹ̀lé òun náà ní àdíìsì Busra lọ Safwan tí àgbọn sọ pé àdíìsì yẹn lálàáfíà ju àdíìsì Busra lọ àdíìsì Busra lọ wá tẹ̀lé yẹn ọ̀tàkùtà lákọ̀ọ́kọ́ ni ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ yí pé man massa dhakarahu falyatawadda amsa sọ̀pọ̀ ẹ̀bọ̀ falyatawadda Ànábì ní man massa dhakarahu falyatawadda ẹnikẹ́ni tó bá gbá nǹkan ọmọkùnrin rẹ̀ mú falyatawadda kọ́yà lọ sàlùwàlá gbogbo orú tí máa ń da àwọn ṣí àlámùrí àwọn tí kòròdú àtàwọn tí a ní rúrò rí wọn kí ẹ̀rọnú ìwòlá abẹ́tẹ̀lú àdíjì kan sọ pé ẹ máa gbọ́ táwọn àpádá kìí sọ wọ́n ní akhrajahu al-khamsa sẹ́bù khamsa náà lọ́gbà tí wá wọ́n sahahahu at-Tirmidhi Imam at-Tirmidhi wọ́n sahaha rẹ̀ wa qala huwa asahhu shay'in fi hadha al-bab
ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ti méjì àfáwà Ibn Madini àwọn ní àdìsí òkè lọ́wọ́ pẹ̀sẹ̀ múlẹ́jì àfáwà Imam Tirmidhi àwọn ní àbí Ibn Hibban àti Ibn Hibban àwọn ní àdìsí ìlọsíkíní lọ́pẹ̀sẹ̀ múlẹ́jì tààrù ti ṣẹlẹ̀ kí máa lọ ṣẹlẹ̀ tààrù ó ti fẹ́ takora wọn lójú àwọn àfáwà sọ̀rọ̀ tó pọ̀ níbẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ó ní wípé àwọn kan ní pé kéèyàn gbà ọmọkùnrin rẹ̀ ọ̀rọ̀ bí mẹ́ta ló wà lórí rẹ̀ àwọn kan ó ti ba àlùwàlà jẹ́ mutlaqan ní sápáná ó lè ní àwọn kan ní kọba àlùwàlà jẹ́ àwọn tó bá àlùwàlà jẹ́ wọ́n mú tòkè àdéhìsì àwọn tí wọ́n bàlùwàlà jẹ́ wọ́n mú àdéhìsì tọ́lé kọ̀bàlùwàlà jẹ́ tọ́ba gbà ń kọ́ ọmọkùnrin mú kọ̀bàlùwàlà jẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì tí ẹ ní ọbàlùwàlà jẹ́ wọ́n má àdéhìsì kúṣírọ̀ ọ̀rọ̀ kẹta ó ní pé ọbàlùwàlà jẹ́ bìtẹ̀fsì kò sì bàlùwàlà jẹ́ bìtẹ̀fsì àwọn kan mú pé téèyàn bá gbà mú tó bá gbà nǹkan ọmọkùnrin rẹ̀ mú ìdúró ní àhìlẹ̀ láìsí gàgà kankan bẹ́ẹ̀ tó jẹ́ pé sí ọwọ́ rẹ̀ lọ́kàn dàrẹ́tì wọn lọ́ bá lùwàlà jẹ́ tó wá jẹ́ pé lásòkè aṣọ ni ọba lùwàlà jẹ́ kó lù àwọn kan tó ní ọ̀rọ̀ karùn-ún wọ́n ní tó bá gbà mú bìṣáwà pẹ̀lú àdùn ọba lùwàlà jẹ́ tí ọba gbà mú tí òrónú àdùn ọba lùwàlà jẹ́ gbogbo ẹ̀ ìwúwa ni arúgbó àwùdàkúwà torí pásítọ̀ ti lọ ibẹ̀ náà láti gbé lẹ́yìn àwẹ̀ ṣùgbọ́n máa kọ́kọ́ sọ yí pé àdíìsì pé ẹni tó bá gbà nǹkan ọmọkùnrin rẹ̀ mú àlùwàlá rẹ̀ ti bàjẹ́ òun ló fẹsẹ̀ múlẹ̀ jù kì í ṣe pé kí wọ́n á nìta sọ pé ńlá lò á nílò kejì àwọn àfáà wọn kárí sí ìdí mẹ́rin tá a fi lè ṣe tẹ̀rìjì pé eléyìí láàlò ṣùgbọ́n kí n sọ àwọn kan ní pé nẹ́sì wà máa ń so òwe wọ́n sọ ń pa ìsìláàmù tọ́lé pé ìgbà tó gbà ìsìláàmù ọwọ́ bẹ̀rẹ̀ ìsìláàmù ni àdíìsì iná máa ń pé òun ṣáájú bísírì gba Islam ọ̀rọ̀ títí bísírì yẹn yóò máa jẹ́ náà sípò fún ọ̀rọ̀ kanu ṣùgbọ́n mi ọ̀gbà pẹ̀lú ṣùgbọ́n máa ń sọ́kò ṣùgbọ́n nínú nǹkan tá a lè fẹ̀rẹ̀ dé èké sọ ní ti ọwọ́ àná táwọn afáàbí kọ̀ wá rẹ̀ àkọ́kọ́ àdíìsì tọ́lì màálùú oní ìlà àdíìsì bísírọ̀ oní ìlà inú ìmọ̀ tó sì sápamọ́ ju tọ́pìkì tó sápamọ́ nínú mùsùlùmí àdíìsì inú ìmọ̀ mẹkáníkì àdíìsì so ó ní ọ̀rọ̀ ìlà Abu Hatim inú àwọn àgbà fàlà àdíìsì àwọn eléyàn àwọn ní ẹwà wájú tó bá ń sọ̀rọ̀ ń pa ilalul hadith ṣùgbọ́n ìjà kò gbogbo ẹ̀ lásàrà yìí tó bá dẹ́yìn àwẹ̀ àmọ́ kọ́ídà kan bẹ nínú àwọn qawaidu tarjih nínú àwọn qawaidu tarjih tá a máa fi ṣe tarjih sàkè mo ní khamsuna kọ́ídà ni ìkànnù kọ́ídà sọ fún wa pé annaqilu anil asli muqaddamun ala al-mubqi annaqilu anil asli muqaddamun ala al-mubqi tí a bá dádì sí méjì ọ̀rọ̀ méjì ìkan sọ fún akó white ìkejì sọ fún akó black tọ́bẹ̀ takora wọn àwọn àfáà ní ẹwà lọ wò èwo ló gbé wa kúrò nínú ìpìlẹ̀ tá a mọ̀ nǹkan mọ̀ gbogbo wa la mọ̀ wípé
private party ara ẹ nínú party ara èèyàn lọ́wọ́ aláwọ̀lẹ̀ afṣe ìyẹn ó bí yẹn fọ́ ọkọ̀ rẹ̀ party ara ẹ̀ lọ́fọ́ ọkàn bọ́wọ́ kábẹ́ rẹ̀ party ara ẹ̀ lọ́fọ́ ọkàn bọ́wọ́ kẹsẹ̀ rẹ̀ party ara ẹ̀ ìyẹn wulẹ̀ general mímọ̀ wà bẹ́ẹ̀ kò sí àǹfààní ìmọ̀ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń bẹ̀ fún mi pé tọ́ ọ bá bọ́ ojú rẹ̀ ò ní ọ̀run mọ́ ìyẹn ti gbé wa kúrò níbi asinu torí tó bá nà kọ́ lẹ́yìn kúrò níbi asinu fi ìfà ìdà tó ní ìlìmíyà gbogbo tó bá dẹ̀ ní fi ìzìyádà tó ìlìmí zìyádà bẹ́ẹ̀ gbogbo tó bá dẹ̀ ti ní zìyádà ẹ̀yìn á máa kọ̀ dámọ̀nà lórí tí ò ní zìyádà ìmọ̀ làwọn sọ máa yí pé anákìlọ̀ alẹ́ ní asin mọ̀kọ́dàmọ́n alàlùmọ́kùkì kí ọ̀sẹ̀ pé pàtí ààrẹ èèyàn o náà ní nọ́mà nínà ṣùgbọ́n tó wá fọ́ kàlọ̀ aláìjá fi ziyada ilmi àwọn àfọwà mọ́ sọ ní sí ziyada ilmi fi wà bẹ́ẹ̀ kí làwọn ihtimalat tó lè ṣẹlẹ̀ so inshallah ibẹ̀ ni a ti gbé tó bá di ẹ̀yìn Ramadan à ń bẹ lọ́wọ́ balẹ̀kọ́lá àwọn Ramadan ti bọ́ ìwọ̀n bá jọ́ méjì tó kú ìkọlọ̀ pọ́kàwà kan ẹni tí ó gbà kó forí ẹ̀ṣẹ̀ wa jì wá kọjá ọmọ sí wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Àpérò sọ̀kọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ di mọ́tòwá ìyẹn ọba gidi ọ̀tọ̀ yẹlẹ̀sì lóluwà fìràn wá tọ́lẹ̀ tẹ̀lé àṣẹ Olúwa ní ìkànnì tẹ̀lé àṣẹ Olúwa ní. Wọ́n lọ gbọ́ wọ́n.